gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday November 29 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ọwọ́ tẹ̀ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ sì ní fi gba lẹ́tà bànújẹ́ láṣẹ Èdùmàrè. Ọwọ́ náà ire báyìí lẹ́ẹ̀fi gbígbámú lè ní o. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, ẹ túbọ̀ máa tiraka, ẹ túbọ̀ máa takitiyan láàyè iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Títakitiyan tísapá yín láàyè iṣẹ́ lọ́jọ́ tòní á bíire fún yín o. Ó máa jẹ́ káwọn tó ṣe é pọ́n jẹ́ kọ́sítọ̀mù yín lọ́tùn lósì, kí wọ́n embrace iṣẹ́ yín, kí wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Tó bá dẹ̀ jẹ́ ṣe oṣù lẹ́yìn ṣe, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tó sì ṣeéṣe kó bí oore fún yín. Ẹ wá jìnnà sí pẹ̀ ṣe mẹ́lẹ́ àbẹ́ ìṣọ̀lẹ̀ pátápátá o. Lọ́jọ́ tòní ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó láti ṣe lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ẹ rí dájú pé ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, kí ẹ wà fókọ́ọ̀sì kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. Aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, lọ́jọ́ tòní ẹ máa pláànù báàrin èèyàn àti ènìyàn kan tó súnmọ́ yín bóyá fẹ́ gún régé. Ó lè jáàrin èèyàn àtó lólùfẹ́ yín, ó sì lè jáàrin èèyàn àtọ̀gá yín, tàbí ènìyàn kan tó ṣe é pé nǹkan kan dà yín pọ̀. Lọ́jọ́ tòní ó wá ṣeé ṣe kí irúfẹ́ ẹnì kí wọ́n hùwà kan lójijì èyí tó ṣe é pé kò ní fi bẹ́ẹ̀ tẹ́yín lọ́rùn. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ ágúmẹ́ǹtì pátá lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ má ṣe fàyè gba ìbànújẹ́ ọkàn rárá lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ wà ní dùnnú lọ́jọ́ tòní. Tẹ́ bá wà láyìíká àwọn kan tó dàbí ìgbà pé ìwà tó ń wù kò bá yín lára mu àbí kò mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ rí dájú pé ẹ súnmọ́ àwọn míì tó ṣe é pé wà wọ́n bá ti yín mu dáadáa. Àwọn tó ṣe é pé dùnnú wọn máa rántí yín. Ẹ wá ní ìrẹ̀lẹ̀, ẹ fọgbọ́n àtòyé tó lọ ń fún yín ṣe ohunkóhun lé ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Navy blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, iṣẹ́ yín máa wà lọ́kàn yín púpọ̀ lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lénìí. Àwọn nǹkan tó ṣe pé ẹ ṣe pàtì láti jọ́ mẹ́ta láàyè iṣẹ́, kẹ́ rí dájú pé mójútó wọn. Ẹ rí jìnnà sí pé bóyá à ń fèní dèní àbí fọ̀ládọ́la lórí iṣẹ́ o. Ẹ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ má procrastinate, kẹ́ má ba regret o. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tó lọ ń fún yín mójútó ohunkóhun. Àwọn nǹkan tó wá ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ jẹ́ kó kọjá aago 3 ọ̀sán ṣáájú kẹ́ tó mójútó wọn tán. Gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe lẹ́yìn aago 3 ó ṣeé ṣe kó rí bákan bákan lọ́jọ́ tòní o. Kẹ́ kíyèsára. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìdùnnú, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Gbogbo ohun tẹ́ bá dáwọ́lé lọ́jọ́ tòní á já sí rere ni o. Lọ́jọ́ tòní ó dára kẹ́ lu àkókò àti ìgbà láti fi enjoy ara yín, láti fi dunnú, láti fi gbafẹ́. Ó wá fẹ́ ṣe é ṣe lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kí ẹ fẹ́ láwọn èròǹgbà kan tó jọ mọ́ ti ọ̀rọ̀ iṣẹ́. Ẹ má ò lè gbé ọ̀rọ̀ iṣẹ́ sọ́kàn pọnpọn ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ fi sẹ́gbẹ́ kan lọ́jọ́ tòní. Ẹ enjoy ara yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ fi ara yín dáadáa. Ẹ má wá ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí. Kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé máa wà highly creative gan pẹ̀lú. Àwọn ẹ̀bùn pàtàkì tọ́lọ́run sì fún yín yìí ó dára kẹ́ ẹ lò lọ́nà tó tọ́ àtànà tó lè gbà ràn yín lọ́wọ́ dáadáa, pàápàá tó lè gbà yí ìgbésí ayé yín tàbí iṣẹ́ yín padà lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lò àwọn creativity yìí, ọpọlọ pípé tọ́lọ́run fún yín, ẹ lò lórí ohunkóhun lọ́jọ́ tòní. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wà determine lénìí dára. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fẹ́yìn tó ṣe é pé ẹ wà nínú ìbáṣepọ̀ kan àbí méjì. Tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní, ábíkì rẹ̀ pọ̀ àti ìbáṣepọ̀ yín kó dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé wá kíyèsára. Ọwọ́ ọ̀rọ̀ ló ṣeé ṣe kí ẹ fẹ́ ní mood swing bákan bákan. Mood swing yìí lè jọmọ́ tọ̀rọ̀ ilé tàbí tọ̀rọ̀ olólùfẹ́ náà. Ẹ rí dájú pé mọ́kàn balẹ̀. Ẹ má ṣe jẹ́ kí mood yín àfẹ́ tọjọ́ tòní rárá o.
ẹ rí dájú pé ṣàwọn nǹkan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí, ẹ má tàṣejù bóhunkóhun, ẹ rí dájú pé wà positive. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi pín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti tẹ̀lé àwọn èròǹgbà ọkàn yín ni o. Ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni manage business fún yín lọ́jọ́ tòní kẹ́ má bàa kábàámọ̀. Ẹ rí dájú pé ẹ gbájúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín, ẹ gbájúmọ̀ṣẹ́ ti yín gangan lọ́jọ́ tòní fúnra lára yín ni o. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ wá tún gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ, ẹ gbọ́dọ̀ stress ara yín ju bó ṣe yẹ lọ, kó má bàjẹ́ padà ṣàkóbá fún ìlera ara yín. Ẹ rí dájú pé ẹ tètè ṣe lénìí, kẹ́ wá wá kòkò láti fi relax lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ láti regain strength yín padà o. Lénìí kò dára kẹ́ fi inú tọ̀yàn rárá tàbí gbára léyàn rárá. Tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe nǹkan yín létò ètò dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó ṣe é pé lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ tòní ọ̀rọ̀ sísọ yín máa fìdí múlẹ̀ dáadáa, ẹ máa wà active, inú yín máa dùn láti inú ọkàn wá. Ó dára kẹ́ mẹ́kì kọ́ọ̀lù o, kẹ́ pa àwọn tó ṣe é pé lè ráǹfààní jẹ lára wọn, ẹ pa àwọn tó ṣe é pé bóyá wọ́n ti ń dìlé yín lórí ọ̀rọ̀ iṣẹ́ látijọ́ mẹ́ta, ẹ pa àwọn tó ṣe é pé ẹ̀ ń wò pé àwọn èyí tí ń bá pè wọ́n ó ṣeé ṣe kí wọ́n ṣe nǹkan tí mò ń fẹ́ fún mi lọ́wọ́ àárọ̀ ọjọ́ tòní kẹ́ ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀ yín tó ṣe é pé ẹ ti ń retí pé kọ́ approve iṣẹ́ kan fún yín látòkè òkun, ó ṣeé ṣe kí inú yín dùn lónìí kẹ́ gbé sí ayọ̀ o. Ọ̀pọ̀ yín sì rí ó ṣeé ṣe kí ẹ máa travel, kí travel náà jọmọ́ ti ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ bá gbé lọ́jọ́ tòní á jẹ́ ìgbésẹ̀ tó máa dára tó lè rí ìgbésẹ̀ ayé yín padà. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ wà smart, ẹ gbájúmọ̀ ohun tó ṣe kókó fún yín lákòókò tó tọ́ àtàkókò tó yẹ, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, a máa ṣe yín bí ìgbà bí kẹ́ gbáradì láti wá ìpòpadà ọ̀tun sí situation tẹ́ wà lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lo advantage àkókò yìí láti rí dájú pé ẹ fi wá ìpòpadà tẹ́ ń fẹ́ yẹn gangan. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kó ṣe yín bí ìgbà pé ẹ ti ẹ̀ fẹ́ kí nǹkan kan tó dàbí tension àbí nǹkan kan tó dàbí ọ̀rọ̀ iṣẹ́ àbí nǹkan kan kó wọ́ọ̀rì yín, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé ó ṣe kókó lọ́jọ́ tòní. Kẹ́ gbájúmọ̀ àwọn kan tó ṣe é pé ẹ tí ì ṣe láṣẹ yanjú lọ́jọ́ tòní o. Pàápàá kẹ́ rí dájú pé ṣàṣeyọrí lórí ohunkóhun tẹ́ bá dáwọ́lé lénìí. Kò dára kẹ́ sùn láì tọ́nà sùn lénìí. Ẹ rí dájú pé ẹ dá sọ́rọ̀ tí wọ́n pè é sábẹ́ èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì wá àkókò láti ṣe prayer dára. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kogún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ìgboyà máa wà fún yín dáadáa, ọpọlọ yín á sì jí pépé pẹ̀lú. Ẹ rí dájú pé bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí kí ẹ rí dájú pé ọ̀rọ̀ yín dánmọ́rán dáadáa lénìí látàrí pé àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá lò lọ́nà tó tọ́ àtànà tó yẹ, ọpọlọ pípé ni, ọ̀rọ̀ sísọ dídá ṣáká ni, pẹ̀lú ìgboyà tí ẹ ní ni. Kẹ́ rí dájú pé ẹ lò lọ́nà tó tọ́, lọ́nà tó lè gba ìgbésí ayé yín lọ́wọ́ lénìí. Ó ṣeé ṣe káwọn èèyàn dá yín mọ̀ sí, ó sì ṣeé ṣe kẹ́ ráwọ̀ ẹ̀rín jẹ látara èyí. Ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, àwọn nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lọ́jọ́ tòní ló ṣeé ṣe kó wà lọ́kàn yín o. Ẹ rí dájú pé ẹ wà active, ẹ lo opportunity àkókò yìí láti sa gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ iṣẹ́ yín o. Ẹ rí dájú pé tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ gbájúmọ́ṣẹ́ látàrí pé tẹ́ bá ṣe léyìí ó ṣeé ṣe kí ó jẹ́ kí ire owó kó wọlé fún yín o, kí yẹn sì máa ràn yín lọ́wọ́ lórí àwọn nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí kọ̀ọ̀kan yín kí ẹ pamọ́ kí ó lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, lówùúrọ̀ ọjọ́ tòní fọ́pọ̀ mí nínú yín agreement kan tẹ́ ti ní pẹ̀lú yín ó ṣeé ṣe kó wà concluded lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní jọjọ́ oríire gbà fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí, ire á wọlé lọ́tùn lósì owó á wọlé fún yín. Ó ṣe é pé àwọn opportunity máa jẹyọ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo kan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ mójútó, ẹ má ṣe delay rárá lórí ẹ o. Ẹ rí dájú pé ẹ mójútó wọn lákòókò tó tọ́ àtàkókò tó yẹ, látàrí pé nǹkan lè yí padà lójijì lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ òní fọ́pọ̀ yín o. Kí ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ rí dájú pé sọ̀rọ̀ òdì àbẹ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí.
kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7:09 láàárọ̀ sí aago 9:09 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.